ọjà àgbò láwàyé kí lóhun tó ṣẹlẹ̀ sí Hazzan tó jẹ́ ọmọ yín. ó bá mi ra búrẹ́dì kó ra búrẹ́dì fún mi títì ni lọ́mọdé ìlọ ló dé ìdè ni wọ́n bá wá pè wá pé wọ́n ti nà lórúkà nílẹ̀. wọ́n náà ti nà lórúkà nílẹ̀. Nàìjíríà tẹ́ ń wo káàkiri àgbáyé pàápàá nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn pàápàá nílẹ̀ Yorùbá orúkọ mi ni Mákindé Fásúnlé ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárùn gbọdọ̀ gbédè bàbá dòrì kápá apá ìkápá bá dòrì kóṣe àpò òlè kóṣe bàbá dòrì kákọ̀gá ga òṣè bínú kó sí. ẹ̀yin tá a fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ òní gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ẹ mewé tẹ́ ẹ megbò gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ mọ̀ tìfún tẹ̀dọ̀ ohun tí wọ́n ń pè ní alukuran gbogbo ẹ̀yin adáhùn ṣe tó ṣe pé ẹ mọ̀ bí wọ́n ti ń já ewé tewé fi ń jẹ́ gbogbo ẹ̀yin pásítọ̀ tó ṣe pé ẹ mọ̀ bí wọ́n ti ń bọ́lọ́hun sọ̀rọ̀ tọ́lọ́hun sì ń gbọ́ àdúrà. àdúgbò ọjà àgbò nílùú Abẹ́òkúta ibẹ̀ la tún wà lálẹ́ òní ẹbí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí pé wá láti ọwọ́ ọ̀sán díẹ̀ wípé tó ká máa bọ̀ ó pé nǹkan kan ti tún ń ṣẹlẹ̀ kí lóhun tó ń ṣẹlẹ̀ lọ́jà àgbò lábẹ́òkúta lákòókò yìí ọmọ kékeré kan tí ọjọ́ orí rẹ̀ ò ju bí ọmọ ọdún 13 lọ la gbọ́ pé wọ́n ránṣẹ́ lánàá àbí ìjẹta wọ́n ránṣẹ́ ìjẹta pé tó ìyá àgbà rẹ̀ pé dọ́dákùn tiẹ̀ bá wa ra búrẹ́dì àtẹyin pé wọn náà rí nǹkan jẹ ni wọ́n sọ pé ṣàdédé ni wọ́n gbọ́ pé àwọn kan bẹ̀rẹ̀ sí lé ọmọ yìí àwọn 3 nílé tí wọ́n lé ọmọ yìí ṣubú wọn fún fàṣẹ ìyẹn Hazzan kíni Hazzan Adéròmú bọ́mọ yìí ti ṣubú wọn gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ àwọn òsínmẹ̀ wọn nítorí ọmọ yìí padà sọ̀rọ̀ wípé àwọn tó lé òun yìí wọ́n ti wọ́ bàpò wọ́n sì yọ òrùka bá a ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ tá a wíyọ Hazzan ọmọ ọdún 13 Hazzan Adéròmú ó wà ní bákúbáyé kódà bá a ti ń bá yín sọ̀rọ̀ yìí ẹ lè bẹ̀rẹ̀ sí gbóhùn ẹ̀ ṣe Hazzan bẹ̀rẹ̀ sí gbó bí ajá tó ń dó bí ológbò tó bẹ̀rẹ̀ sí dó bí ewúrẹ́ tọ́jú ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹni bá mọ ohun tá a lè ṣe sí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n náà ti kó wọn dé police station wọ́n láwọn yìí sọ pé gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ o wọ́n ní wọ́n sọ pé ohun táwọn fi na Hazzan yìí wọ́n ní ò lẹ́rọ̀ ó lágbára o gbogbo ohun tí ẹ bá lè ṣe máa bá a ṣe ẹ̀ kẹ́sì máa bá a fi àdúrà ran Hazzan Adéròmú kẹ́ máa bá a fi ràn lọ́wọ́ ohun ìyá àgbà tí wọ́n dàgbà yìí tí wọ́n jẹ́ grandma ohun màmá ni àkọ́kọ́ gbọ́ ẹ bá mi màmá ẹ sọ orúkọ yín fáwọn ọmọ Nàìjíríà tí ń gbọ́ wa ẹ sọ̀rọ̀ sókè. Musiliu àti Adéròmú àdúgbò láwàyé ọjà àgbò láwàyé kí lóhun tó ṣẹlẹ̀ sí Hazzan tó jẹ́ ọmọ yín. ó bá mi ra búrẹ́dì kó ra búrẹ́dì fún mi títì ni lọ́mọdé ìlọ ló dé ìdè ni wọ́n bá wá pè wá pé wọ́n ti nà lórúkà nílẹ̀. wọ́n náà ti nà lórúkà nílẹ̀. làbájẹ ìgbà ọjọ́ àjọ pé gbogbo àwọn tó máa bá wa jí tó jí tán ló pa àwọn ọmọ tó nà lórúkà àwọn 3. kí wàá ní o tó wá padà ṣẹlẹ̀. n tó padà ṣẹlẹ̀ ní pé bó ṣe ń ké bí ewúrẹ́ tó ń ké bí àlọ́ ṣe lóńgbò tó máa lọ́gun tó ń lọ́gun tó ń fẹ́ ṣe tọ́nà tó fẹ́ nà. kí lè wá fẹ́ káwọn ọmọ Nàìjíríà àti wọ́n gbà mí láti ṣe kíni. láti wí pé kí wọ́n bá ń wòsàn. kọ́ bá yín wòsàn. wọ́n bá ń wòsàn kán gbà mí. ọ̀dà ẹ ṣeun màmá. ẹ máa bá wa share ẹ nìṣó lórí Fásúnlé Mákindé descendant lórí ẹ̀rọ ayélujára lẹ́sẹ̀kẹsẹ̀ Fásúnlé Mákindé descendant lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀ máa wò àti ẹ̀ sì máa gbọ́ wa. màmá yẹn dà màmá tí ó ṣojú wọn àwọn dà ẹ bá ń fi ẹ jẹ́ kí náà yẹn rí wa dáadáa màmá ẹ bá ń sọ orúkọ yín fáwọn tó ń gbọ́ wa. orúkọ mi ni Ọlájùmọ̀kẹ́ Badmus àwọn èèyàn náà mi sí Ìyá Sofia. Ọlájùmọ̀kẹ́ Badmus Ìyá Sofia kí lohun tó ṣẹlẹ̀. lálẹ́ ìjẹta wọn rán ọmọ iṣẹ́ pé kó ra búrẹ́dì ní títì èmi náà dé ràn ọmọ mi iṣẹ́ kó lọ ra ẹyin fún mi pé mo fẹ́ jẹ ọmọ mi ló díṣẹ́ àdédé gbédé tó ń pariwo mọ́ èmi Hazzan ti dákú mọ́ èmi Hazzan ti dákú èmi tí ẹ̀rọ péré ló ń ṣe bó ṣe sọ̀kalẹ̀ sẹ́gbẹ́ mi ń bá sáré dìde a bá bẹ̀rẹ̀ sí ní rọ́ mi lé lórí hospital 3 la gbédé tí wọn ò gbà lọ́wọ́ wa àwọn ọmọ kan wá ní àbó ṣe ń ṣe yìí bóyá ni ó ṣe pọ́n ọmọ ìlórúkà bá a ṣe kò sí látàlẹ́ ìjẹta nìyẹn o. bó lẹ́yìn wá ṣe mọ̀ pé wọ́n náà lóòka.
ìgbà tó máa sọ̀rọ̀ ní àárọ̀ àná kò sọ̀rọ̀ níjẹta yẹn rárá àárọ̀ àná ó ní àwọn ọmọ tó nà òun ìgbà tí mo bí pé Hazzan kí ló ṣe ẹ́ ó ní àwọn ọmọ yẹn nà òun wọ́n lé òun ṣubú wọ́n rí òun fàṣẹ wọ́n wá kọ́wọ́ bàpò wọ́n mú kinní kan wọ́n kì í sọ́wọ́ ìkan fi gbá òun láyà ìkan fi gbá òun lápá ìkan fi gbá òun lẹ́sẹ̀ mo ní ṣé o mọ àwọn ọmọ yẹn ó lóun mọ̀ wọ́n ó dárúkọ ọmọ ìyá Ṣúkúrà Òkè Èdò Khalid ó dárúkọ ọmọ Adélànwá Sàká ó dẹ̀ dárúkọ Gafar mi ò mọ bàbá yẹn bó tún ṣe lọ láti àná yẹn nìyẹn a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé gbogbo abiyamọ ayé gbogbo àwọn èèyàn lọ́jà àgbò wọ́n ń bá wa lóríṣiríṣi fún ìgbà tó máa dọ̀sán yìí ó bẹ̀rẹ̀ sí ní gbó bí ajá ó ń ké bú ewúrẹ́ ó ń dún bí ológbò òun láṣẹ ń bẹ gbogbo ọmọ Nàìjíríà òun tó máa bá wa lò tó máa gbádùn kó má jẹ́ ká Hazzan kú kán ṣàánú wa o. ẹ ti gbọ́ ohun tí wọ́n bá wa sọ ẹ ti gbọ́ ohun tí wọ́n bá wa sọ ẹlòmíì ta ni ó tún bá a sọ̀rọ̀ ṣàárẹ̀ ni tí ó tún bá a sọ̀rọ̀ ìyá ọmọ dà ẹ jẹ́ kí ìyá ọmọ yẹn máa bọ̀ nbí kó tó di pé a lọ fi ìyá Hazzan dà ìyá Hazzan máa bọ̀ ìyá Hazzan. ó ṣe ẹni pé wọ́n wá pè mí ní ìjẹta pé àwọn pé àbúrò dáàdi ẹ̀wọ̀n níṣẹ́ pé àwọn ọmọ kan wá rí fà sí. mo bọ̀ kó tó di pa tẹ̀síwájú ẹ máa bá mi fi ẹ bá ń tanná sọmọ yẹn ọmọ òun rèé Hazzan adéró òun ọmọ ọdún 13 ni ọmọ tí ń ké bí ewúrẹ́ tí ń gbọ́ ẹ̀yin náà ń gbọ́ ó ń dún bí olóko ó ń ké bí ajá ọmọ kékeré lọmọ yìí ẹwọ nǹkan gbogbo ẹ̀yin babaláwo gbogbo ẹ̀yin pásítọ̀ wọ́n fi nọ́mbà mi sórí afẹ́fẹ́ fún yín ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé ẹ lóore ẹ dàpọ̀ lọ́wọ́ ẹ jẹ́ àgbẹ̀ ní ọmọ yìí là ẹ bí òfariwo ẹ dàpọ̀ ẹ mọ́ bínú ẹ jẹ́ àgbà ẹ̀mí ọmọ yìí là ọmọ òun rèé o ẹ wò nǹkan o gẹ́gẹ́ bí ìta gbọ́ wọn ní í ṣe ni wọ́n gba ọmọ yìí lórúkà ọmọ ọdún 13 àwọn 3 ló gba lórúkà ẹ wò nǹkan òun rèé o ìyá Hazzan mò ń gbọ́ báwo ló yẹ ṣẹlẹ̀ sọ̀rọ̀ sókè. ìgbà tó pè mí níjẹta wípé àbúrò dáàdi ẹ̀wọ̀n níṣẹ́ wípé ẹ̀wọ̀n kan wá àwọn ọ̀rẹ́ kan wá re nífàsẹ̀ bó ṣe fi òkà gbà nìyẹn bó dẹ̀ fi òkà gbà ní àtijẹta yẹn kò lè sọ̀rọ̀ rárá níjẹta yẹn ṣùgbọ́n àná tó sọ̀rọ̀ ó dárúkọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. àwọn ló dárúkọ. ó dárúkọ Gafar. ó dárúkọ orúkọ méjì tó kù mo ti gbàgbé orúkọ méjì tó kù Khalid ó dárúkọ Khalid àti Sàká kò gbogbo ààrẹ òjẹ lélẹ̀ kí ọmọ Nàìjíríà kó ṣàánú mi torí Ọlọ́run kò sẹ́ni tó máa fojú sunkún ọmọ nu gbogbo wa ẹ ṣàánú mi torí Ọlọ́run igi àkọ́ṣẹ́ mi ni. òun làkọ́ bí ẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi torí Ọlọ́run. àwọn ọmọ tá a wí yìí ṣé wọ́n ń bá Hazzan ṣọ̀rẹ́ tẹ́lẹ̀ ni. ọ̀ bá ṣọ̀rẹ́ kò mọ̀ wọ́n rí. gẹ́gẹ́ bí ohun ìwádìí tẹ́ ẹ ṣé nǹkan kan wà láàrin wọn ṣé iléèwé kan náà lọ́jọ́ ń lọ. iléèwé kan náà kọ́ lọ́jọ́ ń lọ. kíláàsì wo ni Hazzan wà. primary 6 ló wà lókè àgọ́ òwú ní school ẹ̀ wà. lókè àgọ́ òwú. ẹ sì gbọ́ wípé bóyá àwọn jọ ní àwọ̀. kò mọ ọmọ yẹn rí. kò mọ̀ wọ́n rí ẹ ṣàánú mi torí Ọlọ́run. kárí gbàgbọ́ pé bóyá wọ́n fẹ́ dán òrùka yẹn wò. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni bó ṣe ń pariwo inú ló ń pariwo ẹsẹ̀ ló ń pariwo apá ẹ ṣàánú mi torí Ọlọ́run àárẹ̀ ò lé bẹ́ẹ̀. wọ́n ló ń dún bí ewúrẹ́. ó ń dún bí ewúrẹ́ ó ń dún bí olóńgbò ó ń dún bí ajá ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ mọ Nàìjíríà ẹ ṣàánú fún mi ẹni fojú sunkún ọmọ ẹ ṣàánú mi. ó dára òun lẹ ti gbọ́ yìí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé tẹ́ ẹ bá ń wà tẹ́ ẹ bá mọ̀ pé ìrànlọ́wọ́ kan wà tá a lè ṣe tí ara ọmọ yóò fi yá á padà dúpẹ́ lọ́wọ́ yín o ẹ lè pe Fásunlé Mákindé sórí nọ́mbà yìí á fi nọ́mbà yẹn á fi sórí péèjì yìí bó ṣe ń lọ lọ́wọ́ 081 17 60 61 80 081 17 60 61 80 nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè mí sí bẹ́ẹ̀ bá ní nǹkan kan bóyá tá a bá mú ewé kan mọ́rọ̀ ewé kan bóyá omi hàntú gbogbo ẹ̀yin àfọ́ àgbáyé gbogbo ẹ̀yin abiyamọ àgbáyé ẹ dákun ẹ ṣàánú Hazzan ẹ má jẹ́ kó ọmọ yìí kú máa wò bí ẹ lójú a lè sọ bọ́mọ yìí bóyá òun ni ó padà di gómìnà tó padà di sẹ́nétọ̀ ta ní pariwo bẹ̀ yẹn tó padà di sẹ́nétọ̀ lẹ́yìn wá ọ̀la tara rẹ̀ yóò fi yá bó ti jẹ́ náà nìyẹn Fásunlé Mákindé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọdọ̀ pátárò gbọdọ̀ gbére ẹ dákun torí Ọlọ́run ọba ẹ jẹ́ àṣàánú ọmọ yìí ìṣọ̀lá òpó ọmọ àjòkó tàgbà má ṣe pè ránṣẹ́
dòrìká pa apá òkápá dòrìkó sí apá òkóṣe dòrìká kọ̀ga òṣè bínú kó sí ẹ máa bá a ṣí ẹ̀ tí a fi rí àwọn èèyàn tí wọ́n sọ pé tó bẹ́ẹ̀ bá mẹ́rẹ̀ jágbá tẹ mú mọ́jogbo àbí ká fu àwọn èèyàn tí ó sọ pé ó yẹ ká sáàmù báyìí gbogbo ẹ̀yin àfa ayé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jẹ́ ká dóòlà ẹ̀mí Hazzan ọmọ Adéròmú kí ìyá àti bàbá rẹ̀ àti mọ̀lẹ́bí kó lè wúlò fún wọn kí wọ́n lè jèrè ẹ̀ lágbára lọ́ọ̀lọ́ọ̀ba ọmọ yín ò ní gbó bí ewúrẹ́ ọmọ yín ò ní ké bí ajá ọmọ yín ò sì ní ké bí ológbò kàjẹ́ bó ti jẹ́ iṣẹ́ kọ́ lówó baba Sunday ó wà ń bí lónìí ire olúwa òun náà wà ń bí àti Sabo City ọlọ́jà obìnrin Mákindé Fásúndé ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí a máa retí gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe àní ẹ fún wa lówó ẹjẹ́ àṣèrànlọ́wọ́ fọmọ yìí kára rẹ̀ lè yá kẹjá gbẹ̀mí ọmọ yìí là ẹ ṣeun èrè lójú owó rí ó dàbọ̀.